Tinubu, Governor Abdulrasaq Abdulrahman ò ní gbádùn, kò ní dá fún ẹ. Governor Kwara State kò ní dá fún ẹ. Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ. Governor Kwara State. Àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ, wọ́n pa wọ́n lókè ọdẹ. Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ, ò ní ṣoríire. Abdulrasaq Abdulrahman ó máa ṣorí ibú ni. Governor Kwara State Abdulrasaq Abdulrahman ó máa ṣe orí burúkú ni, kò ní dá fún ẹ. Kò ní dá fún ẹ. Governor Abdulrasaq Abdulrahman, Governor òkè ọdẹ ó máa ṣe orí burúkú ni. Àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ pátápátá. Àtẹ́mí Kwara State. Bàbá Tinubu, ẹ wò, tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. Tẹ́ bá fẹ́ ogun, ọmọ òkè ọdẹ lèmi Yorùbá Wuyi lórúkọ mi. Tẹ́ bá fẹ́ ogun ẹ máa rí ogun. Governor Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ. Kò ní, tẹ́ bá ti ẹ má bá mi share fídíò yìí. Ọmọ òkè ọdẹ ni èmi. Kò ní dá fún ẹ Governor Abdulrasaq Abdulrahman. Governor Kwara State ó ní ṣe oríire. Kò ó máa ṣòfò ni. Abdulrasaq Abdulrahman wá ṣe òfò ni. Àwọn agbésùmọ̀mí ti wọ òkè ọdẹ. Ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ dìde tó máa dogun kó dogun. Everybody ní òkè ọdẹ ẹ dìde. Ọba tó bá mọ̀ pa ẹ jẹ́. Ìjòyè tó bá mọ̀ pa ẹ jẹ́. Ọmọ ìlú tó bá mọ̀ pa ẹ jẹ́. Ó ti di wọ́rọ́ sí wọ́rọ́ lókè ọdẹ. Ọmọ òkè ọdẹ lèmi ò Yorùbá Wuyi lórúkọ mi. Governor Abdulrasaq Abdulrahman, Governor Kwara State, ó máa ṣorí burúkú ni. Ó máa ṣorí burúkú ni. Ó aláwọ̀ àwọn Fulani kó máa pa wá lókè ọdẹ. Ó máa ṣe òfò ni. Ó máa ṣe òfò. Ẹni ọba tó bá mọ̀ nípa ẹ̀, ẹ̀yin bọ́ìsì ẹ jẹ́. Ẹni ìjòyè, anybody tó bá mọ̀ nípa ẹ̀, ẹ jẹ́ onítọ̀hún. Ẹ yẹ kó di wọ́rọ́ sí wọ́rọ́, kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Ẹ sọ di wèrè. Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ni. Abdulrasaq Abdulrahman, Governor Kwara State, wàá ṣe orí burúkú ni. Wàá ṣe òfò ni. Àtẹ́mí gbogbo ẹ máa jọ sọ orí burúkú papọ̀ ni. Ẹ̀yin ọmọ òkè ọdẹ ẹ jáde. Ẹ jáde. Ẹni alábọ̀rẹ̀ tó bá wà ńbẹ̀, ẹ ṣe bí àwọn Ìgbò fún wọn. Ogun ló máa pa ògbó yín. Ogun ló máa pa yín. Ẹ ti já wèrè. Ẹ ti ní òkè ọdẹ. Òkè ọdẹ. Àwọn bá yín pò. Àsìlá bẹ́ẹ̀ Ìlọrin. Ẹ kórí burúkú Ìlọrin yín. Ìlọrin ẹ kórí burúkú yín síwájú. Governor Abdulrasaq Abdulrahman ó máa ṣe òfò ni. Ogun alájẹ ń gbọ́ wá ṣorí burúkú ni. Ní òkè ọdẹ, bandit lókè ọdẹ, ayé yín máa ta. Tí yín máa yẹ. Ṣẹ́wá gbogbo ẹ̀yin ọmọ òkè ọdẹ tí wọ́n fi ẹ̀sìn tàn. Tí ẹ bá gbé nǹkan tí àwọn bàbá wa fi jagun níjọ́ kìíní àná, tí ẹ bá gbé jáde ẹ máa ṣorí burúkú ni. Ẹ sá òkè ọdẹ. Tí ẹ bá dìde, gbogbo ẹ̀yin olóyè lókè ọdẹ, tí ẹ bá dìde gbogbo máa ṣòfò ni. Gbogbo ẹ̀yin alágbára òkè ọdẹ, tí ẹ bá gbé nǹkan táwọn bàbá wa lò níjọ́ kìíní àná nígbà ogun Ìlọrin jáde, ẹ máa ṣe orí burúkú ni. Ẹ máa ṣe òfò ni. Ẹ dìde ńlẹ̀ nísìn. Àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé, wọ́n ti wọ òkè ọdẹ, wọ́n látàárọ̀ báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa èèyàn ni. Wọ́n tún káwọn kan wọ́n gbọ́. Ayé yín máa ta. Ayé yín ó máa ta. Bàbá Tinubu, a fẹ́ ìgbómìnà state. We have to defend ourselves. The ìgbómìnà people. Ẹ bá mi share video yìí. Àwa ọmọ ìgbómìnà, a máa defend ara wa. Fulani pa wọ́n ní ìgbómìnà. Ẹ tún máa kó Fulani. Kọ́mọ wá jẹ́ security fún wọn, ogun ló máa pa yín. Abdulrasaq Abdulrahman ló máa ṣorí burúkú ni. Ó máa ṣorí burúkú ni Abdulrasaq Abdulrahman. Ó máa ṣòfò ni. Tí ẹ máa yẹ ayé máa ta. Ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ wà lókè ọ̀dẹ tó bá gbá àbọ̀dè. Tẹ́ bá ṣe bí tí bàbá ńlá fún wa, ogun ló máa pa yín. Ìfìyà ẹ ní òkè ọ̀dẹ. Tí o bá gbá àbọ̀dè fún wa, bójá ọba ni ẹ́, bójá jòyè ni ẹ́, wọ́n máa jẹ́ ẹ ni. Ó máa jẹ́ ẹni kò sí nǹkan kan tó fẹ́ ti jẹ́ jáde. Ọmọ òkèdè lèmi o, confirm wọ́n lè bí mi sẹ́kọ̀ọ́. Àwọn ọkùnrin mi òkèdè láti ṣe wá. If you are from òkè ọdẹ, gather here. If you are from òkè ọdẹ, gather here. Gather here if you are from òkè ọdẹ. Security alert. Òkè ọdẹ ń gbóná láti ìdájí. Láti ìdájí àwọn táwa nílùú òyìnbó, a lè wálé, ogun ló máa pa yín. Ogun ló máa pa yín. Abdulrasaq Abdulrahman, Governor Kwara State, kò ní dá fún ẹ. Ó máa ṣòfò ní. Abdulrasaq Abdulrahman kò ní dá fún ẹ. Wàá ṣòfò ní Governor Kwara State. Kí ló dé? Wọ́n ṣépè fún ẹ ni. Wọ́n ṣépè fún ẹ ní Abdulrasaq Abdulrahman. Adé pariwo òde sọ̀rọ̀. Ayé fẹ́ bàjẹ́
Abdulramoni wọ́n ṣe pé fún ẹni àbọ̀lọ́rí burúkú ni ẹni tọ́lọ́rí ibú ni ẹni agbọ́dọ̀ rí lédè sí ni wọ́n ṣe pé fún ẹni Abdulramoni kí ló dé why are you guys selling us why tẹ̀ ń tayẹ́ tẹ̀jú wa ṣẹlẹ̀ ìtẹ̀ ní agbára lókè ọ̀dẹ gbogbo àmọ́ yín o ẹ̀yin tẹ̀ ní agbára lókè ọ̀dẹ àwọn many of you tẹ́ bá kọ̀ tí ẹ gbé nǹkan tí wọ́n lò níjọ́ kìíní àná jáde ẹ máa ṣòfò ní ẹni ẹlẹgbàá tó bá wà lókè ọdẹ tó bá tó pé yá aláwù yá kàrímù ògùn ló máa pa onítọ̀hún ẹni ẹlẹgbàá tó bá wà lókè ọdẹ tí ò bá dìde nísìn kẹkọ àwọn nǹkan tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ ohun tí wọ́n fi ń pe òkè ọdẹ ní òkè ọdẹ níbi tí àwọn ọdẹ ti ń pàdé àwọn nǹkan tí wọ́n rì mọ́ òkè ọdẹ tí ẹ bá kọ̀ láti lọ gbé wọn dìde ẹ máa ṣòfò ní gbogbo yín bẹ́ẹ̀ ni mo sọ Yorùbá Wuyi lọ́wọ́ ọ̀bẹ yín lágbàbẹ̀ ni mò ń jẹ́ gbogbo ẹ̀yàn lágbára lòkè ọdẹ tẹ́ bá kọ̀ ṣe àwọn pàtí wọ́n ń ja ogun tí ọ̀rọ̀ ọba tó lọ kó tó fẹ́ jẹ́ tó fẹ́ jẹ yìí ẹ mọ̀ gbà tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ní ọ̀sán gangan ẹ̀ ń jáde ẹ̀yin ìyá yẹn lọ́sàn gangan ẹ jáde àbá ẹ jáde ni ẹ jáde nígbà yẹn náà ọba tó lọ yìí kó tó di pé lọ kó tó di pé gbẹ́sẹ̀ ẹ mọ̀ tẹ́jọ́ wò ni tí ẹ bá wá kọ̀ tẹ́ jáde nísìn á bẹ̀rẹ̀ sí ní pariwo yín tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá jáde nísìn á bẹ̀rẹ̀ ẹ̀yin ìyá yẹn bọ́ta gbogbo ń tẹ́ bọ́ta gbogbo ń tẹ́ bá ti ní ẹgbẹ́ bọ́ta ẹ tó bá fi kúlí wà láwùtọ̀ yín ògùn ló máa pọ̀ nítọ̀hún ayé làgbàbẹ̀ ni mò ń jẹ́ tí ẹ bá gbé gbogbo àwọn gèlè orí yín kẹ́ gbé kalẹ̀ kẹ́ wọlé gbogbo tí wọ́n Abdulramoni ọmọ Fulani o Abdulramoni ti pa wá tán lókè ọdẹ o Abdulramoni ti pa wá lókè ọdẹ o Abdulramoni ti pa wá lókè ọdẹ Fulani pa wá o Abdulramoni ó tún káwọn Fulani ó ní kọ́ máa lọ ṣe security fún wa àfẹ́ ọmọ òkè ọdẹ akọ àfẹ́ Abdulramoni akọ ẹ ọmọdé òkè ọdẹ ó kọ ẹ Abdulramoni àgbàlagbà òkè ọdẹ kọ ẹ Abdulramoni gómìnà Kwara State ọkùnrin òkè ọdẹ kọ ẹ Abdulramoni gómìnà Kwara State obìnrin òkè ọdẹ kọ ẹ arúgbó òkè ọdẹ kọ ẹ gbogbo alágbára òkè ọdẹ kọ ẹ àwọn ìyá mi lókè ọdẹ wọn kọ ẹ òkè tó fi pè ní òkè ọdẹ akọ ẹ ayé kọ̀yìn sí Abdulramoni lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà Abdulramoni lórí ọ̀rọ̀ òkè ọdẹ má bẹ́ẹ̀ fà tí ayé tí ẹ máa tà ní gómìnà Abdulramoni ọmọ Fulani ń pa wá ó tún wá kó èké láwọn Fulani lọ́wọ́ ó ní kọ́ máa ṣe security ní kọ́ department tó wà ní kọ́ department kò ní dá fún ẹ Abdulramoni gómìnà Kwara State kò ní dá fún ẹ bẹ́ẹ̀ ni kò ní yẹ tí ẹ máa bàjẹ́ ni tí ẹ máa bà ní kọ́ department Abdulramoni kò ní dá fún ẹ pàtó máa dórí oyè ó sún àlẹjáàtì fún yàn kọkọtà yọ pa àwọn Kwara State lókè ọdẹ gbogbo ọmọdé òkè ọdẹ ọkùnrin òkè ọdẹ obìnrin òkè ọdẹ ẹ gbé nǹkan jáde ẹ jẹ nǹkan bàbá tó bá kọ̀ tí ò bá gbé oògùn jáde lókè ọdẹ ẹ pàdánù ẹ wá gbé mi tó ẹ pé lórí burúkú ni yín bàbá tó bá ti kọ̀ ọjà tó bá ti kọ̀ tí wọ́n ti gbé nǹkan jáde lókè ọdẹ ẹ wọlé tí wọn kí ló dé ẹ ní Fúlàní tó bá ti pa yín ẹ pa ẹ má ṣe fídíò kankan àwọn fídíò tẹ́ ń jù sí mi yẹn ẹ má ṣe fídíò ẹni tó bá ti pa yín ẹ pa onítọ̀hún ẹ ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kí ló dé èèyàn mẹ́rin lẹ ti pa láàárọ̀ yìí nìkan èèyàn mẹ́rin lẹ ti kó wa gbọ́ láàárọ̀ yìí nìkan òkè ọdẹ ń gbóná alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín alálẹ̀ òkè ọdẹ máa mú gbogbo yín bọ̀ sí àrè alálẹ̀ òkè ọdẹ ò ní fi yín lọ́kàn balẹ̀ gbogbo ẹni tẹ́ ń gbọ́wọ́dẹ fún wa lókè ọdẹ alálẹ̀ òkè ọdẹ ò ní fi yín lọ́kàn balẹ̀ alálẹ̀ òkè ọdẹ ò ní jẹ́ gbádùn ẹ ní àlàáfíà ẹ fòrò ẹ dààmú ẹ fìtínà ẹ jẹ̀bi ayé ẹ ní kí lẹ wáyé fún ẹ nígbà kẹpà wá lókè ọdẹ o nígbà ọgbà tó bá gbàbọ̀dẹ fún wa lókè ọdẹ Ògún ló máa pa ọmọdé tó bá gbàbọ̀dẹ lókè ọdẹ Ògún ló máa pa èyí ọmọ òkè ọdẹ ìdí anywhere tó bá wà Ìlọrin ló wà ní Èkó ló wà ní ìwọ tó bá wà ní Kwara State tòwó tó bá wà nílùú òyìnbó ẹ pè nọ́mbà mi
If you are in abroad, call me on +1718 5020573 WhatsApp number. Ẹ pè mí. Ẹ jẹ́ ká dá owó fún àwọn tó máa wọ igbó tí àwọn wèrè yìí lókè ọ̀dẹ. Ẹ fẹ́ bí pa wọ́n lókè ọ̀dẹ. Wọ́n ọ̀rọ̀ kọ lọ́wọ́ òródò lọ. Lẹ́yìn yẹn, ẹ tún wá dá Fulani esme pẹ̀lú wọn. Wo Abdulrasaq Abdulramani. Abdulrasaq Abdulramani, ó máa ṣòfò ni. Wo Governor Kwara State kò ní dá fún ẹ. Mo ń lọ, mo ń bọ̀. Mi ò yí dé o. Òkè ọ̀dẹ náà ti ń pè mí báyìí. Ẹ pé kí ni yẹn skip? Mi ò tí dé. Abdulrasaq Abdulramani, mi ò tí dé fún ẹ. Máa mú ẹ ní èpè. Èpè burúkú ni máa wọ̀ fún ẹ. Wo mi ò fẹ́ kí ẹ tó fẹ́ ṣogun yẹn. Torí inú bínú báyìí mo fi pariwo. Kí ló dé? Kí ló dé? Ah! Olórí ibu rẹ̀ o. Àti yan wèrè sí governor ní Kwara State o. Àti yan wèrè ní governor ní Kwara State. Olórí ibu la yan ní governor ní Kwara State o. Ẹni òfò la Abdulrasaq Abdulramani o. Wàá ṣòfò ni. O kò lè kí n bí olórí péjì mi. O lè rí ibi tí mo ti bú olóyè tàbí ìjọba rí lórí péjì mi. Ṣùgbọ́n Abdulrasaq Abdulramani wo èpè ló máa pa ẹ́. Èpè o ló máa pa ẹ́. Mo ń lọ, mo ń bọ̀, mi ò tí dé. Mo ń lọ lé báyìí. Mo ń lọ set ring light fún ẹ. Ẹ kọ́kọ́ bá mi share ilé iná. Mo ń bọ̀, ó máa sórí burúkú ní Abdulrasaq Abdulramani wo. Máa mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ máa gbẹ. Máa mú ẹ sọ́wọ́ Abdulrasaq Abdulramani ẹ̀jẹ̀ máa gbẹ. Ní àṣẹ àwọn tó ní gbogbo ayé tó láyé tó lọ́run. Àṣẹ Elédùmarè àṣẹgbẹ́ tó pa ní àárọ̀ yìí ní òkè ọdẹ. O ò ní forí lóṣù ká. Ẹ̀mí ọkọ̀ ẹ̀ ò ní balẹ̀. Ìfowó ìdààmú máa dé bá ẹni. Abdulrasaq Abdulramani, mo ń bọ̀ mi ò tí dé. Yorùbá Wuyi lórúkọ mi. Mo ń bọ̀ mi ò yí dé. Mo ń bọ̀.